gbogbo oníràwọ̀ iná pátápátá ìràwọ̀ iná tó kanranyan Aries, ìràwọ̀ iná tó gbóná riri Leo pẹ̀lú ìràwọ̀ inú àtùpà Sagittarius ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday March 21 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Báwo ni iṣẹ́ ṣe máa lọ lénìí? Ǹjẹ́ owó máa wọlé dáadáa lónìí? Ǹjẹ́ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á gún régé? Ẹ máa bá mi ká lọ, mo kí Ọlọ́run Ọba, mo ṣègbó Olódùmarè, mo ṣe Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20 lénìí lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ tòní á ṣe bí ìgbà pé kẹ́ ṣàtúnṣe láàárín ẹ̀yin àti àwọn tó ṣe pé ẹ̀dìjọ́ ń bára ṣe bí ọ̀rẹ́ àbáwọn olólùfẹ́ yín kọ̀ọ̀kan ẹ fẹ́ máa wòye sí pé èèyàn tó dà yìí lẹ́fẹ́ bá ṣe èèyàn tó kù díẹ̀ káàtó yìí ó dàbí ìgbà pé máa pa wọ́n tì ó ṣe ṣe kọ́pọ̀ yín ó dàbí ìgbà pé ẹ kàn feeling insecure bí ìgbà pé àìbalẹ̀ ọkàn kan wà fún yín lórí ọ̀rọ̀ ẹ̀yin àtàwọn tí ẹ̀dìjọ́ ń bára ṣe. Ọ̀pọ̀ yín sì yẹ ní láti kíyèsára, pàápàá ọ̀pọ̀lọpọ̀ yín tó ṣe pé ti ṣàlàyé síkírìtì kan àbí méjì fáwọn tó jẹ́ bí ọ̀rẹ́ yín tó ṣeéṣe kí wọ́n líkì síkírìtì yín lówùúrọ̀ ọjọ́ tòní tẹ́ bá kíyèsára. Kí wọ́n á mọ̀ dájú pé gbòòrò ń gbé ìkéyìí tẹ́ bá ní pátápátá gbogbo ẹ máa rọlẹ̀ gbogbo ẹ máa yàtọ̀ kí ilẹ̀ tó ṣú títí ọwọ́ ọ̀sánjọ́ tòní gbogbo múdù yín máa yàtọ̀ pátápátá tó ṣe pé á ṣe bí ìgbà pé kí ẹ wulẹ̀ lé owó gbogbo èròǹgbà yẹn lẹ máa pàtì bí kẹ di owó mọ́lẹ̀ bí kẹ wá bí nǹkan ṣe fẹ́ da torí àǹfààní ọjọ́ iwájú torí ìwúlò ọjọ́ iwájú pàápàá àwọn kan tẹ́ fẹ́ gbéṣe lásìkò yìí òun ló máa wà lọ́kàn yín gbagbagba lọ́wọ́ ọ̀sánjọ́ tòní. Ẹ wá jìnnà sí gbogbo àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá àwọn necessary thought pátá ìjìnnà sí kẹ wá fókọ̀sì dáadáa lórí gbogbo bẹ́ẹ̀ fẹ́ ṣe tí owó máa wọlé ẹ ronú nípa ọ̀nà tuntun tẹ́ lè gbé gbà táǹfààní á máa wọlé lọ́tùn lósì fún yín. Ẹ má wọṣọ dúdú rárá, ẹ rí dájú ń gbẹ̀dà sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì wá active bẹ́ẹ̀ sì ni kẹ́ pa gbogbo pílánì yín mọ́ láṣìírí nípa ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín máa lọ dáadáa, ẹ ní láti bẹ̀ sí iṣẹ́ lórí ọ̀nà tẹ́ lè gbégbà tí iṣẹ́ yín á fi ní ìdàgbàsókè tá tún jẹ́ kí ẹ wà ṣùgbọ́n pé èrè owó máa padà dúró digbí sí yín lọ́wọ́ tẹ́ fi ráwọn kankan ṣe. Relationship yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó má sí wàhálà rárá tẹ́ bá ti rí dájú pé ẹ take nǹkan tún personal àtẹ̀sí wà positive minded kò ní sí wàhálà nínú relationship yín. Ìgbáyébọ̀ yín àti olólùfẹ́ yín á gún régé lórí ọ̀rọ̀ owó sì rèé ọjọ́ tòní action tẹ́ bá ṣe níbi iṣẹ́ abiki èrè owó kó wọlé fún yín lénìí. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ṣùgbọ́n ẹ máa ṣe ròyìnròyìn rẹpẹtẹ nípa ọ̀rọ̀ iṣẹ́ bẹ́ẹ̀ sì ni ní ìdàkejì ẹ tún máa ronú nípa ọ̀rọ̀ olólùfẹ́ yín ẹ máa fi negative ẹ máa fi insecure nínú ìbáṣepọ̀ tẹ́ wà. Ó ṣeé ṣe kí secret olólùfẹ́ yín kan kó fẹ́ líkì sí yín lọ́wọ́ tàbí kí wọ́n wà lọ́nà tó ṣe pé kó tọ́ tó lè bí kí ẹ fẹ́ bínú tàbí kí nǹkan fẹ́ dàbí ìgbà kó fẹ́ so yín. Ẹ ní láti rí dájú pé ẹ lọ́pọlọ pípé yín ẹ lọ́gbọ́n àtòyé tó lọ fún yín láti jẹ́ kọjọ́ tòní lọ bó ṣe yẹ kó lọ gbogbo nǹkan á sì lọ dáadáa kí ilẹ̀ tó ṣú. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti pa gbogbo nǹkan tí kẹ́ darí gbogbo focus yín sórí ọ̀rọ̀ iṣẹ́ yín pátápátá ẹ free mind yín kí ẹ wà positive minded. Ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní ó máa fi ẹ̀ bákan torí ó ṣeéṣe kó nira fún yín díẹ̀ láti focus dáadáa ṣùgbọ́n ẹ try bẹ́ẹ̀ sí yín kí iṣẹ́ yín lè lọ dáadáa. Relationship yín lọ́jọ́ tòní sí rèé kò wulẹ̀ sáré dájú pé yóò lọ déédéé dáadáa ó ṣeéṣe kí argument àbí issue kó wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lénìí. Ọ̀rọ̀ owó náà sì rèé ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní ṣùgbọ́n kọ́lọ̀ aṣọ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí jẹ́ kọ́lọ̀ grey tàbí ashes colour tí àkókò oríire yín lọ́jọ́ tòní sì jẹ́ àkókò aago 5:15 sí aago 6 ní ìrọ̀lẹ́. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé tẹ́ bá jí ẹ máa fi good dáadáa ẹ máa wà well prepared láti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lọ́jọ́ tòní láti bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ yín ní step by step àwọn task tuntun àwọn iṣẹ́ tuntun lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ fẹ́ ṣe tó sì ṣeé ṣe kó fẹ́ stress yín díẹ̀ tẹ́ bá plan dáadáa ẹ plan àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní dáadáa pẹ̀lú ọgbọ́n àtòyé. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé kò dára rárá fún yín láti fi procrastinate láti fi ní ẹfẹ́ fòní lónìí àbí fọ́lá dọ́ra lórí okòwò. Gbogbo focus yín pátápátá ó gbọ́dọ̀ wà lórí bí ẹ fẹ́ ṣàṣeyọrí lórí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ ní ìrẹ̀lẹ̀ ẹ fètò sí nǹkan yín kí ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín mójútó ohunkóhun pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín máa lọ dáadáa lọ́jọ́ tòní tí ẹ bá plan dáadáa relationship yín náà kò ní sí wàhálà ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á gún régé. Olóyè ọ̀rọ̀ owó sì rèé tẹ́ bá plan dáadáa gbogbo nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ owó kò ní sí wàhálà èrè owó máa wọlé lórí iṣẹ́ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àárọ̀ sí aago 8:30 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ share fídíò yìí kó jẹ́ òlófẹ́ lómìíràn kẹ́sì má gbàgbé láti follow page wa yìí. Ire ogbó ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o. Ìṣẹ̀dá spiritual house astrology healer house ìwòsàn aráyé to humanity ìbà ọmọ Ọ̀rúnmìlà.
lókè sami dọ̀lọ́lá bí ti bàbá rírí ọ̀la. torí irú ìṣẹ̀dá wọn lóde ìmọ̀ Ifá Olódùmarè. mo ti wo lucky hour pẹ̀lú lucky colour mi.